tọ́ mo kí onílé bẹ́ẹ̀ ni mo kí àlejò, mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo kí obìnrin, mo kí ọmọdé bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà, mo kí oyún inú bẹ́ẹ̀ ni mo kí àṣẹ́bí, mo kí gbogbo wa o. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gẹ̀ẹ́sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gẹ̀ẹ́sì Herbal and Cosmetics Production. Mo kí wa a kú wa àti lọ àwẹ̀ ẹ̀mí wa yóò yọrí ẹ̀ láyọ̀ o. Mo kí gbogbo ẹ̀yin àgbààgbà pátápátá ìgbà ni mo ṣe o. Ẹ má jẹ́ kí n tẹnu gbó bí ọwọ́ ìbọn ọkùnrin ìbọn obìnrin ìbọn ọmọdé ìbà àgbàlagbà ìbọn oyún inú ìbà àṣẹ́bí ìbà Elédùmarè ọba tó dá gbogbo wa. Mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá ẹ̀yin aṣíwájú mi ìgbà ni mo ṣe ẹ jẹ́ kí bà mí ṣe o. Ní àkọ́kọ́ mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lórí iṣẹ́ kan tí mo fi sílẹ̀ tí mo pè ní àgbàjújà tí mo pè ní ọṣẹ àgbàjújà. Inú mi dùn torí pé àwọn èèyàn pè mí lọ́pọ̀ lórí ẹ̀ láwọn tí wọ́n ṣe àtàwọn tá a ṣe fún wọn dúpẹ́. Bàbá yẹn ní bàbá kan ní àwọn ò ṣe nǹkan Ọlọ́run àdúpẹ́ bó ṣe ń dúpẹ́ lọ́wọ́ wa là ń dúpẹ́ lọ́wọ́ ibi tíṣẹ́ náà ti wá là ń fi ọpẹ́ ránṣẹ́ sí wọn pé bàbá ẹ ṣé o, ẹ sọ bẹ́ẹ̀ ẹ ròyìn ẹ̀ wọ́n sì bá bẹ́ẹ̀. Yẹ kí n sọ kinní kan fún ọ, o ti lọṣẹ́ o ti gbìyànjú o ò ríṣẹ́ o ò rí ìgbìyànjú yẹn. Ọmọ ìyá mi ló bá sọ pé o ò lò mọ́ o ò ṣe gbìyànjú mọ́. Mọ́ ṣe bẹ́ẹ̀ o. Ìdí ni pé Ọlọ́run ní ká máa gbàdúrà láìsinmi, kò sọ pé tá a bá ti gbà lẹ́ẹ̀kan ká dúró o. Ó ní ká máa gbàdúrà láìsinmi. Ìrun tá à ń kí márùn lójúmọ́ mọ̀ ni tó bá tún di alẹ́ mọ́jú yóò tún ní ká tún yan náfílà ká fi ké pò wọ́n Ọlọ́run. So ó túmọ̀ sí pé Ọlọ́run mọ̀ pé dandan la gbọ́dọ̀ máa gbàdúrà. Ó ní aburú ní gbogbo ọjọ́, ẹ jẹ́ ká máa fi àdúrà ra ìgbà padà. Kí ló wá ṣe wọ èèyàn méjì ni ò kì í lójú oorun, ẹni tí ó tún nǹkan sí ò ní lójú oorun, ẹni tí ó bàjẹ́ náà ò ní lójú oorun. Ìwọ wá torí pé bóyá o ti gbìyànjú kò yọ kò tí ì ṣe pé o ò gbìyànjú mọ́. Ṣé ẹni tí ó ba ìlú jẹ́ tí ò wá sùn ńkọ́ tóun ò dáwọ́ dúró ńkọ́? Àbí òye ọ ni pé ọmọ ológo ló máa ń lógun tó pọ̀ jù? Kọ́lọ́ má jẹ́ ká kú ṣáájú ògo wa. Ó múra ni ó tún múra mú ni, ìtúnra mú ní jẹ́kun. Tọ́rọ́kọ́wọ̀ tí ń wọlé sí ọ lọ́wọ́ òun ìmọ̀ yọ ti gbìyànjú sẹ́yìn bẹ́ẹ̀. Wọ́n ní bóògùn ò jẹ́ owó tá a fi sí àti wàhálà wa ó jẹ́ onígbìyànjú. Iṣẹ́ tí wọ́n lò kò ní òṣìṣẹ́ wọn ó ṣeéṣe gẹ́gẹ́ bí ti lò kó ti ṣiṣẹ́ fún un. Àbí wo ò mọ̀ ni tó bá wá dáwọ́ dúró ó ò ṣe kankan mọ́. Àbí ó kété ti Kẹ́hìndé àbí ti Táyé lòun wò pé kò sí nǹkan kan kò lóhùn kan rí kò sí gbárí kò sàwórí gbogbo nǹkan sì ń dùn fún un. Síbi tí ó ti yàn ní ìwọ ti yàn ni àbó mà ní ṣé kò yé ọ ni pé ibi tá a wà yìí àwa jagun ni. Ó mọ èèyàn mọ̀ pariwo pé kò sí yóò sì mọ gbé nǹkan rí sí. Jẹ́ onígbìyànjú, bẹ́ẹ̀ ni jẹ́ onígbìyànjú mọ́ jọlẹ̀. Àwọn nǹkan kéékèèké lílò nígbà míì kì í jẹ́ kára sinmi ju bó ṣe yẹ lọ. Àwọn iṣẹ́ tó lò sára tó rí pé kò tí tó rò pé kò tí ì jẹun tó rò pé kò tí ì dìde hun bóyá sàárà lásán ló nílò tó ṣe tí ó jí gbogbo àwọn nǹkan yẹn jáde, bóyá iṣẹ́ kékeré báyìí ló ṣe tí ó jí gbogbo nǹkan yẹn jáde kó o mọ́ tó wà máa wò pé máa wò mo lo gbá mo lo àwo mi ò ríṣẹ́ ìgbà tí mo wá lo ewé méṣú lásán ni wọ́n ní kí n gún mọ́sẹ̀ tí mo fi wò gbogbo nǹkan wá ṣe nítorí tí lò sára yẹn ó máa jí dìde, nítorí àwọn nǹkan tó ti lò sára yóò jí dìde. Jẹ́ onígbìyànjú. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gẹ̀ẹ́sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gẹ̀ẹ́sì Herbal and Cosmetics Production. Mo kí wa lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ mo ti máa ń sọ pé orí àkọ́kọ́ tẹ́ kọ́ ṣe fún wa òun náà ni kí ẹ bá wa share program wa, ẹ subscribe sí YouTube channel wa ọmọ Gẹ̀ẹ́sì TV Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní wa ní Facebook, ẹ follow wa ní Facebook. À ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti sọnù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan là ń gbọ́ ó ti ṣẹlẹ̀ nígbà kan, bàbá kan wà ó lè ṣe báyìí ó lè ní kọ́run ya lulẹ̀. Sí àwọn agbára yẹn sì wàdí sí, sí àwọn iṣẹ́ yẹn sì wàdí sí, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti gbé lọ. Kí wọ́n bá gbé míì lọ tá a bá gbọ́ pé bàbá kan wà níbì kan iṣẹ́ báyìí ló wà lọ́wọ́ wọn tá a sì mọ̀ kó dájú àá wà wọn lọ. Ẹ wo ti àgbàjújà tí àwọn èèyàn ń sọ̀rọ̀ lórí ẹ̀yìn tí wọ́n mú ìdúpẹ́ wá lórí ẹ̀yìn. A wà lọ náà ni a gbọ́ pé bàbá yìí ní lọ́wọ́ la wà lọ. Wọ́n sì fún wa, wọ́n fi tinútinú yọ̀ǹda fún wa. Ọlọ́run sì ní kó máa rí bẹ́ẹ̀, Ọlọ́run fi gbígbàdúrà sí.
àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Eléyìí tí mo mú wá lónìí òun náà ni mo pè ní iṣẹ́ àánú ni mo pè é. Lóòótọ́ ọṣẹ ìbílẹ̀ ló bá iṣẹ́ yìí wá. Ìgbà tí bàbá kan pè mí ní ọ̀nà tó jìn díẹ̀ pé bí nǹkan ṣe rí kinní kan mú, ẹ jẹ́ á ṣiṣẹ́ àánú yìí pé tẹ́ ẹ bá lò yóò sì rí bẹ́ẹ̀ o. Bàbá yìí ní iṣẹ́ àánú, ok kò sí wàhálà, ṣùgbọ́n ọṣẹ funfun lòun fẹ́ o, ọṣẹ ìbò lòun fẹ́ kí n fi bóun ṣe. Ọṣẹ ìbò bó kíní ó ní kí n fi bóun ṣe, kí n fi gbàgbọ́ ṣe. Mo ṣe, mo gbé ránṣẹ́ sí wọn, inú mi dùn pẹ̀lú sí tí mo gbọ́. Ìmọ̀ kò pín síbì kan o, n tó gùn tí ò lópin ni wọ́n ń pè lóògùn. Èyí tí wọ́n lò tó ní òṣìṣẹ́ òun gbìyànjú mi, sì fi sàárà fún ìgbìyànjú tó bá ń ṣe. Fi sàárà, ẹlòmíì kò lè fi $1 kanjú kan mú kó fún oníbàárà, kò lè fi $1 tọrẹ. Àwọn tó nílò ìrànlọ́wọ́ wà lẹ́gbẹ̀ẹ́ tó yẹ kó ṣe láàánú, tẹ́gbẹ́gbà tó bá ṣe wọ́n láàánú ní òfin lọ́nà lọ, kò ní ṣe yóò àmọ́ sọ pé òun so oògùn kò jẹ́. Sàárà lásán, sàárà abúrí márùn-ún gbà mí lè la ọ̀nà tẹ́gbẹ́ gbogbo iṣẹ́ tó ń lò tó yẹ pé bóyá nǹkan kan ló ń di lọ́wọ́ lásán. Ọlọ́run ó ṣàánú fún ẹ jẹ́ ká jẹ́ ẹni tí máa ń ṣe àánú, ní máa ń mú ìgbìyànjú gbà ní, ní máa ń mú àdúrà gbà ní. Gẹ́gẹ́ mo sọ pé èèyàn méjì ni ò kì í lójú oorun, ẹni tí ó bà lójú ò ní lójú oorun, ẹni tí ó sì tún ṣe náà ò ní lójú oorun. Àdúrà wa ó gbà o, ẹ má jẹ́ àsùn níbi tí ò yẹ ká ti sùn. Iṣẹ́ àánú tí mo sọ̀rọ̀ nípa èyí òun náà rèé o. A wà ojú màálù kan náà méjì, tàgíìrì tó bá kawó dáadáa ẹyọ kan, orí àgbègbò tó rẹrù dáadáa ẹyọ kan, ewé àánú òòjọ́, oríjìn òòjọ́, ìtànà míesú òòjọ́. Ọ̀gá àbílẹ̀ ni o, ọ̀gá àbílẹ̀ ni o, ọ̀gá àbílẹ̀ ni o. Bá a ṣe wá ní eléyìí tí mo ṣe kẹ́yìn nìyẹn, tí mo wá tí mi rí tá a dọ́jà tán sọ pé ọ̀gá àbílẹ̀ rí, ọ̀gá àbílẹ̀ rí, irọ́ ni. Ọ̀gá àbílẹ̀ wọ́n ju ordinary lọ o. Lóòótọ́ gbogbo ẹ̀ lọ́gá o, ṣùgbọ́n iṣẹ́ tètè máa ń pick. Ọ̀gá àbílẹ̀ tó bá gbàwọ̀ dáadáa, òun la máa ń lò. Ká wá gún gbogbo àwọn kinní ìtàn, ká gún gbogbo ẹ̀ tán. Tẹ bá fodó onírin gún, ẹ ní mọ̀ pé irun gan wà lára, ẹ ní mọ̀ pé tí orí bá wà ńbẹ̀, ẹ ní mọ̀ pé ó wà ńbẹ̀. Bàbá wa ti gún tán, a wá ewé gbégbé. Ewé gbégbé yìí lọ́fíńdà bíntù méje lẹ́ẹ̀fì kù. Tẹ bá ti fi lọ́fíńdà bíntù méje kù tán, ẹ dù ẹ̀jẹ̀ èjìgbèdè ẹyẹlé, ẹ dù sí, ẹ tún pò pọ̀ dáadáa. Ẹ wá fi wí pé tẹ́lẹ̀ ẹ kó ọṣẹ ìlé lórí. Ìbẹ̀rẹ̀ oṣù la máa wẹ̀, ẹ̀mẹ́ta ní wíwẹ̀ rẹ̀ níbẹ̀rẹ̀ oṣù. Tó o bá wẹ iṣẹ́ yìí, àwọn iṣẹ́ kọ̀ọ̀kan wà tá a ti ní ìdánilójú lé lórí, tá a ti ṣe, tá a ti gbọ́, táwa náà ti lò, tá a ti rí bí iṣẹ́ ìṣeré. Tó o bá lo iṣẹ́ yìí, ìjọ́ tó o bá ti bẹ̀rẹ̀ sí ní lò, ìjọ́ náà tó bá jẹ́ oníṣẹ́ ọwọ́, ìjọ́ náà ló ti bẹ̀rẹ̀ sí ní rí bí kọ́ọ̀tù ń wọlé sórí fóònù ẹ̀ ló ti máa wò. Tó bá jẹ́ oníṣẹ́ oṣù, ìjọ́ náà ló ti bẹ̀rẹ̀ sí ní rí pé nǹkan ìmọ̀ ìyàtọ̀ àwọn tí bó làwọn èèyàn ṣe ń ṣe sí mi yìí, ìjọ́ náà ló ti bẹ̀rẹ̀ sí ní mọ̀, ló fi mọ̀ pé ṣiṣẹ́ iṣẹ́ tó dájú tó ṣiṣẹ́ dáadáa. Mo máa fi sílẹ̀ fún bónọ́ọ̀sì ọdún ni. Mo máa fi iṣẹ́ ìsílẹ̀, fi àṣírí ìsílẹ̀ fún bónọ́ọ̀sì ọdún. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀, ẹ jẹ́ ká ṣe, ká máa lò ó. Iṣẹ́ tó dáa púpọ̀ ni, iṣẹ́ tó dáa púpọ̀ tí mo fi ọwọ́ ẹ̀ sọ̀yà ni. O ò ní bẹ̀rẹ̀ sí ní lò kó mọ́tò tó yàtọ̀. Nígbà tó bá ìjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní lò, tó ti bẹ̀rẹ̀ sí ní mọ̀, kó ti bẹ̀rẹ̀ sí ní lo iṣẹ́ kan tó lágbára. Kò lè ju bá a ṣe sọ yìí náà lọ. Ọlọ́run Elédùmarè yóò jẹ́ kó jẹ́ fún yín, yóò jẹ́ fún gbogbo wa. 09072793348 ni nọ́mbà wa. 08061408254 ní WhatsApp nọ́mbà wa. Tẹ́ bá ní ìbéèrè lórí iṣẹ́ tá a fi sílẹ̀ yìí, ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp, á dá yín lórí. Eléyìí tí ò bá yé yín bẹ́ẹ̀, ẹ béèrè, á dáhùn. Àwọn iṣẹ́ kọ̀ọ̀kan wà tá a fi sílẹ̀ nínú àwọn iṣẹ́ tá a ti fi sẹ́yìn, tá a sọ pé kò ní béèrè nínú, ẹ má pè wá fún béèrè. Iṣẹ́ yìí, iṣẹ́ tá a fi ń jẹun lọ́wọ́ ni, kì í ṣe iṣẹ́ tó yẹ kí n fi sílẹ̀ tán pátápátá. Torí iṣẹ́ tá a fi àwọn iṣẹ́ tá a fi ń jẹun lọ́wọ́lọ́wọ́ ni. Iṣẹ́ tó dáa tó tí a fi ń jẹun lọ́wọ́lọ́wọ́ òun ni, tí ò yẹ kó tí jáde síta. Tọ́kí tó bá jáde síta gan, kò yẹ kí n fi sílẹ̀ pé. Ó yẹ kí n sọ pé bóyá lílò rẹ̀ kí ni ó kú lílò, kí n sì mójú kúrò ńbẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ kó jẹ́ bónọ́ọ̀sì fún wa. Ká lọ gbìyànjú ẹ̀, ká mú àbọ̀ wá. Iṣẹ́ tó dáa ni. Ọlọ́run Elédùmarè yóò gbà fún wa o. Lágbára lọ́wọ́ ẹ ní gbúrò àbúrú sí omi, ní gbúrò àbúrú sí ẹnìkankan. Ọmọ Gẹ̀ẹ́sì fans club mo kí wa o, mo kí wa o. Ọmọ Gẹ̀ẹ́sì fans club ìtẹ̀síwájú àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa òun ló jẹ wá lógún. Lágbára lọ́wọ́ Ọlọ́run, Yorùbá yóò máa tẹ̀síwájú, nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa yóò máa tẹ̀síwájú. Ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú o, àdúrà wa gbà o.
orí àkọ́kọ́ tẹ́ ṣe fún wa náà ní kẹ́ bá wa share program wa, kẹ́ subscribe to YouTube channel wa Prince Ọlọ́gbẹ́nlé Adéwálé Táíwò ní page wa ní Facebook, ẹ follow wa. A dúpẹ́ púpọ̀.